ti kọ́ gbélé tàn kọjá tó bá yà á lọ ṣẹ́ṣó tó bá yà á lọ gbé bọ̀ táyé bá gbà mú wọn kì í gbé olè wọn ní ẹwà wo olè ẹwà wo olè èmi mo tún kọ́ ni pé ayé mọ̀ pa mí o mo bẹ̀ yín mọ̀ pa mí torí mo ti mọ̀ ìrìn àjò ayé mi mo ti mọ̀ tán lè dá lára mo ti mọ̀ tán lè ṣe mo mọ̀ pogun láyé ṣáko àtọ̀dá mi bímọ ni mo ṣe tètè kọrin nígbà yẹn ń gbé ayé mọ̀ pa mí o bẹ́ẹ̀ ṣe pa Àyìnlá Ọmọwúrà tẹ́pá Ìlọrin tí ń jẹ́ Látìfù tẹ́pá Àdìó tí ń jẹ́ Sàmẹ́ntò lọ́jọ́sí ayé mọ̀ pa mí o ẹ dákun ẹ jẹ́ ló gbà mí ẹ ṣeun. àwọn akọrin tó ń ṣe ló jẹ́ dáadáa lé ayé yìí tó àwọn ò tí ì lọ ṣe ní tá a sì ń lọ ṣe ní dọ̀là di ọ̀la mo èyí sọ̀rọ̀ yìí sin eré ìwà wíkẹ̀ndì owó tó fún un lọ nìyẹn but what of the album kò ṣàṣìṣe àwọn ohun tó yẹ kó ṣe fún wa tó jẹ́ àwọn tó ń ṣe fún wa àwọn ọ̀gá wa ti bù wọ́n so ọ̀rẹ́ kó ṣe fẹ́ anybody so you have to just ask for yourself tí wọ́n lè fi ṣe ní entertainment company tèmi P-Money Entertainment very soon àwọn drop àwọn artist tó strong tó jẹ́ Fuji artist náà dá lébẹ̀ ọ̀mí very very soon tọ́lọ́run lè máa gbà fáwa náà torí mo ní jẹ́ kí Fuji kú ẹ̀bẹ̀ tí Barrister bẹ́ẹ̀ mi kó tó kú nìyẹn ní ilẹ̀ níjẹ́ ó kú ṣe ti yẹn olóòtú à ń ṣeré Fuji là ń kọ́ ọ àríṣẹ́ tì rẹ̀ bọ̀ à ń ṣe hip hop ní díẹ̀díẹ̀ nítorí kó má dàgbà bá wà fásátà nítorí pé àwọn tó jọ gàwa gan wọ́n ti fi fídì wálẹ̀ wọ́n ti ń súnmọ́ ibi tí ò ń ṣe tiwọn wọn ò rántí mọ́ pé ibì kan làwọn ti wá kọ́ tó ráwọn bẹ̀ Fuji o Fuji làwọn kọ́ o ẹ ṣàmọ̀ gbọ́ ní Fuji yìí ṣàlẹ̀ mi ẹ má jiyàn ẹ̀yin olólùfẹ́ Fuji gan ẹ má mi kàn àwọn ń pọ́nṣẹ́ Fuji yìí wá lé because ilé láti ń kẹ́ṣọ́rò dé o bàbá kọ Fuji mọ̀ ẹ̀dá ṣé màá tàṣọ ni ẹ̀yin tèmi kò sórí bí wọ́n ti ń pàdé àwọn olórí rẹ̀ tẹ́tí ní pàdé ìwé Rasheed Ọmọtáyé lórí Shanko yẹn náà ní tẹ́pá tí lórí Instagram àti Shanko Rasheed náà ní Twitter àti Shanko Rasheed náà ní Facebook Shanko Rasheed Àtàndá ó ti because àwọn Shanko fèkì ń pọ̀ Shanko Rasheed Àtàndá ẹ ti máa rí ẹyọ kan ní kùkù méjì ẹ̀yin tèmi wọ́n fọ́ ẹ lè bá mi pàdé lórí táàgì kò síbi táwọn wà ẹ ṣáàmù gẹ́gẹ́ bí ọmọ ọpẹ́ ó ṣe déédéé nínú abẹ́gbọ́kọ́ fún mi scholarship rẹ̀ àbọ̀ fáwọn tó kù mí ní traffic container ẹgbẹ́sẹ̀ kọ̀ọ̀kan tẹ́ anybody ní ọ̀fà anybody ṣó ti yẹn bẹ́ẹ̀ so everything tó bá ń ṣẹlẹ̀ we are the one doing it ọ̀nà àrùn Olúwa ló lè ṣe kíni Olúwa ló ní glory Olúwa ló ń gbà fún wa Shanko ni àbí ẹni gbọ́ pé ọ̀kan ló ṣe Shanko sọ Shanko ni Shanko ni ṣe gbọ́ ní street bẹ́ẹ̀ ìrọ̀ everybody ń jà fún ẹ̀ nǹkan ẹ̀ ló dẹ̀ ń pa Fuji music ní ìjẹ́ kí Fuji music grow olóòtú ẹ̀ kí mi bí ní ìbéèrè kan láti bàtà wa ti jáde gẹ́gẹ́ bí onífuji tàti blow káàkiri gbogbo àgbáyé onífuji wo ló jáde lẹ́yìn tiwa tó blow lẹ́yìn káàkiri gbogbo àgbáyé so ibi tó yẹ kẹ́ ti fura nìyẹn ìyẹn nípa wa gan ṣiṣẹ́ ni la fi débẹ̀ kò sẹ́ni kankan lọ́dọ̀ àmì máa kí n parọ́ fún yín ṣùgbọ́n mo ní eléré kan tí wọ́n pè té gbogbo ilé Fuji bá rí ibi tiẹ̀ Fuji àti grow yeah and I'm not afraid to say it I'm not scared to say it Muri Tonda is a very good person inside of him people that know him will tell you say ẹ gbàgbé fẹfẹrìtì ẹ gbàgbé bó ṣe ń lọ tí in fact let me sọ fún yín because he that works that doesn't work alone works for tomorrow ó yẹ kó ti yé yín bó ṣe máa jẹ́ gangan ni. báwo táwọn bá kúkú ti kọ́ gbélé tàn kọjá tó bá yà á lọ ṣẹ́ṣó tó bá yà á lọ gbé bọ̀ táyé bá gbà mú wọn kì í gbé olè wọn ní ẹwà wo olè èmi mo tún kọ́ ni pé ayé mọ̀ pa mí o mo bẹ̀ yín mọ̀ pa mí torí mo ti mọ̀ ìrìn àjò ayé mi mo ti mọ̀ tán lè dá lára mo ti mọ̀ tán lè ṣe mo mọ̀ pogun láyé Ṣáko Àtàndá mi bímọ ni mo ṣe tètè kọrin nígbà yẹn ń gbé ayé mọ̀ pa mí o bẹ́ẹ̀ ṣe pa Àyìnlá Ọmọwúrà tẹ́pá Ìlọrin tí ń jẹ́ Látìfù tẹ́pá Àdìó tí ń jẹ́ Sàmẹ́ntò lọ́jọ́sí ayé mọ̀ pa mí o.